Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbòòrùn àṣebí o. Kò sólókò lóko. Kódà wo. Kábíyèsí ẹ má ṣe yẹn. Ẹ má ṣe yẹn. Mo ń bẹ̀ ẹ́ ni. Ẹ má wọrí. Bá ń bẹ̀ ẹ́ kó padà wálé o. Èmi náà tún wà káàkiri. Torí mo mọ̀ pé wọ́n ló gbé pamọ́. Ẹjọ́ ń bò lá ń lọ. Ṣá máa lọ. Kì máa drive lọ. Yes. Sorry Major, mo mí ń bo gangan là ń lọ gangan, ń bò là ń drive lọ. Lọ bí kankan. Kí ló dé? Gbogbo time tó fẹ́ bá mi sọ̀rọ̀ tó fẹ́ sọ anything fún mi. Mo ti wọ́dà pé kí ló fẹ́ sọ fún mi tó fẹ́ sọ fún mi. Mo dẹ̀ ní o gbọ́dọ̀ sọ lẹ́ni. All those things tó ṣẹlẹ̀ nígbà tí mi ò wà around wàá sọ fún mi lẹ́ni. Major, gbogbo ẹ̀ náà mo ti sọ fún yín yẹn. Òun kọ́ má fi mi ṣeré o. Ṣọlá kí ló ṣe é? Major, pé madam miss yín. That's all. Nonsense! Yẹn kọ́ ló fẹ́ sọ. Every time wàá dẹ̀ fẹ́ sọ wàá dẹ̀ dúró. Ṣọlá o mọ nǹkan tí mo lè ṣe o. O mọ nǹkan tí mo lè ṣe o. Mo lè shoot ẹ o. You know it. Major, ẹ má bínú. Tell me something. Major, sí ìgbà tẹ́ ẹ̀ sí lórí ṣìṣìn kan ló ṣẹlẹ̀ sá. Good. Mo ń gbọ́. Alájà Alimat ni pé wọn àti cousin ńlá ló dà kan. Kí ló ṣẹlẹ̀? Ó dà pé wọ́n ríra wọn. Sorry, mi ò ká wọn red handed o. Mo guess ni so ẹ jẹ́ ká. No. Nǹkan tó ń sọ ò tí ì yé mi. Go straight to the point pé ríra how kò yé mi. One date. Mi ò rí. What? Mi ò ká wọn bọ̀ mo kàn fúnra sí wọn ni ẹ̀dẹ̀ ní láti láti like kẹ́ investigate kẹ́ tó take any action sir. No, this can't be true. So mi pé Láolú ń báyàwó tèmi sùn. Láolú náà. Major, mi ò ká wọn red handed. Mo kàn sọ ni mo rí. O lè kúrò fún mi náà. Major, Láolú ẹ take it easy. Láolú báyàwó tèmi sùn. Major, ọ̀rẹ́ ìgbà sùúrù. Láolú!
Lọ́ọ̀lù. Major. Máa àwọn méjèèjì ni o. Major, ẹ take it easy. Ẹ take it easy, Kí ló Major. sọ báyìí? Major. No. Máa ká yìí. Ṣọlá, má fi ṣe o. Major. No. Who take this? No. I would have taken. No. What rubbish is that? Major. No. Major, which year? Okay. All right. What God was? Major. Máa pa wọ́n méjèèjì. Major, ẹ lè pa wọ́n. No. Major, ẹ take it easy. Ọ̀rọ̀ ìgbà sùúrù, Major. No. Major, ọ̀rọ̀ ìgbà I sùúrù. will not take this. My own wife. Laulu. See, Major, ẹ ní láti ní sùúrù. How dare you, Laulu? How dare you? Anyway, ìyàwó tèmi. Major. No. Major, ọ̀rọ̀ ìgbà sùúrù. Laulu. Má ní fi sọ̀rọ̀ náà. Major, ẹ jọ̀ọ́. Drive on. Okay, drive on. Okay, sir. Drive on, sir. Okay, sir. Let's get out of this place. Yes, sir. Ikú. Níbo? Kí ló dé? Ayọ̀dèjì, kí ló ṣẹlẹ̀? Kí ló ń bẹ̀ lẹ́rù? Mo ti ronú lọ níjà rẹ̀. Ó ronú lọ. Kí wá ló tún rò? Kò sí nǹkan. Báwo ló ṣe máa sọ pé kò sí nǹkan kan? Deji, you have to start talking. Ṣé wàá fi mí lẹ́rìn mi lẹ́kùn? Orí ń fọ́ mi náà. Orí ń fọ́ ẹ. Yes, orí ń fọ́ mi. Báwo lórí ò ṣe ní fọ́ ẹ? Ayọ̀dèjì, báwo lórí ò ṣe ní fọ́ ẹ? Báwo lẹ̀dọ̀ ò ṣe ní dùn ẹ? Báwo lórí ò ṣe ní máa lágogo? Tá bá ti mention orúkọ Yétúndé báyìí, wàhálà bẹ̀rẹ̀ nìyẹn. Kí ló dé? Ayọ̀dèjì. Ayọ̀dèjì. Do you love me? Of course I do. I mean, I love you. You're the mother of my children now. So, I mean, mo nífẹ̀ẹ́ now. Go on. Yeah. Nǹkan tó wá ń rú mi lójú tí ò yé mi tí mo fẹ́ béèrè, mo fẹ́ kó sọ fún mi. Kí ni ẹ? Kí ló dé tó jẹ́ pé ọwọ́ ẹ̀ ni wọ́n ti ń béèrè wípé ibo ni Yétúndé wà? What are you talking about? What are you insinuating? Me insinuate anything now. Láolú was specific. Ó ní pé òwò ló mọ ibi tí Yétúndé wà. Rẹ̀mí, Láolú ń wá Yétúndé ìyàwó ẹ̀. Ó dẹ̀ ń káàkiri ọ̀dọ̀ àwa tí a súnmọ́ fámílì wọn. Definitely bó ṣe ya bí náà ló ṣe máa yálé àwọn ọ̀rẹ́ yòókù ní kọ̀ọ̀kan. Pé ẹni tó bá bá òun rí ìyàwó òun o, kan bò mú wá palace. Of course, it's simple now. Very simple. Ọkùnrin. Yes. Níbo ni Yétúndé wà? Irú béèrè wo ni ẹ? Báwo lèmi ṣe fẹ́ mọ ibi tí Yétúndé wà? Ṣé èmi lọ́kọ ẹ ni? Báwo ni ṣe fẹ́ mọ ibi tí Yétúndé? Ìwọ gan as a friend, ó yà mí lẹ́nu pé wọ́n ní wọ́n wá ọ̀rẹ́ ẹ̀, ó dẹ̀ rò pé kó ká ẹ lára pé bó lọ̀rẹ́ mi lé wa, bó lọ̀rẹ́ mi lé wa. Ọ̀tọ̀ ní nǹkan tó èmi ló ń face. Ó yẹ kí ìwọ náà kó wa concerned pé bó lọ̀rẹ́ mi lé wa o. Please, leave me alone. Tèmi tó mi lẹ́rù o. Yes. Ọmọ ibi tí Yétúndé wà. Oh God. Borokini. Deji, why you give me this attitude? Kí ni mo tún ṣe ń sìn? Yetunde, you have to return to Pakuro immediately. Pakuro? Yes. Kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀? Kí ni mo ṣe? Oh, she anything, but you have to go back. Èmi ò fẹ́ pa lọ sí Pakuro náà, but we had an agreement.
Look, kò máa sí àyè fún debate tó ń sọ yìí. You just have to go back. Oh, okay. Now I know where this is coming from. You abandon me síbí báyìí láti ìjẹta. Not even a word from you. Not ti ìrọ̀lẹ́ àná tó send me text message. Ó wá data ìdè tó ń sìn. Ó ní kí èmi padà lọ sí Pàkúrọ̀. Fún kíni? I'm not leaving. Mi ò lọ. No until ìgbà tó bá explain nǹkan tó ń ṣẹlẹ̀ fẹ́ mi. Má bínú pé mi ò yọ sí ẹ. Mi ò dẹ̀ pé ẹ. I'm sorry. But I was in the hospital. Yeah. So bẹ́ẹ̀. Laolu attacked me. Eh? Laolu attack ẹ? Yes. Why? Ṣé ló wá bá mi lọ́fíìsì tó jan ọ̀pá ọwọ́ ẹ̀yẹn mọ́ mi ní ẹ̀yìn ọrùn báyìí. Èmi tí mo dẹ̀ sick tẹ́lẹ̀, ibẹ̀ ni mo gbà dé hospital. Mo kúrò lọ hospital, mo délé ni mo ṣàlàyé fún Rẹ̀mí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ lónà bá gbaná jẹ. Rẹ̀mí gbaná jẹ? Yes now. Why tó ṣe máa gbaná jẹ? Ó ní kí ló dé tí Láolú máa attack mi nítorí tiẹ̀. Mi ò mọ nǹkan tí mo lè sọ fún. Torí mi ò mọ tí mo lè sọ tí mo lè fi implicate ara mi. I'm so sorry about that. But kí ló wá sọ fún Láolú? Ọ̀rọ̀ mà tún ti bẹ́yìn yọ now because Láolú fún rẹ̀ gan jí wá sílé mi láàárọ̀ yìí ni. Again? Yes, again. Kí ló sọ pé ó ti ṣẹlẹ̀? Kí ló tún wá? Next time, ṣe ló wá ń bẹ̀ mí. Ó ní pé kí n jọ kí n bò ń bẹ̀ kó padà sí palace. Àwọn aráàlú ti ń wọ́ndà, wọ́n ti ń béèrè olórí wọn, wọ́n ti ń wà worried lórí disappearance olórí wọn kankan bẹ́ẹ̀. Déjì, èmi ò fẹ́ lọ sí Pàkúrọ̀. Mi ò ṣàtọrọ lọ́wọ́ wọn, mi ò bẹ̀bẹ̀ lọ́wọ́ pé mo fẹ́ jẹ́ olórí. They should just leave me alone. Yetunde, you are the olórí. That's a fact, a standard fact. You have to return. No, Deji. I don't want to go to Pàkúrọ̀. So, mo fẹ́ wá níbí báyìí pẹ̀lú ẹ. I'm not interested in all this olórí òṣòlórí. No. Mi ò fẹ́ padà, please. Yetunde, Pàkúrọ̀ ò jìnnà s'Èkó. Tá bá fẹ́ ríra lójoojúmọ́ a lè máa ríra. Tó bá dẹ̀ rí pé a miss ara wa, tó bá miss mi àbí èmi miss ẹ, á pera wa, a lè send text messages, a lè WhatsApp, a lè even make video calls. Please, you have to go back. Please. All right. Máa padà torí tiẹ̀. Thank you. Èmi náà máa gbéra màmá lọ́sìn kó tó di pé wọ́n máa worried pé tó ṣe ti hospital ní olótúngbà lọ. Ṣé ẹ̀ mọ̀ pé? Bẹ́ẹ̀ mo fẹ́ kó pé tí n bá ti lọ tán sìn kí wọ́n náà gbé bàjẹ́ kó máa lọ, okay? Thank you. Just like that. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. I'm gonna miss you. Miss you too. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀ nù. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. Major, níbo la tún lọ báyìí? À ń lọ ọ̀dọ̀ Yétúndé. Yétúndé kẹ̀? Yes. Kí ló dé? Last time tí mo lọ company. Okay. Láolú accused Deji nípa nǹkan tí ò yé mi. Accused? Pé kí ni? Ó ní kó release Yétúndé fóun. Interesting.
Bọ̀ kí làwa need information yẹn fún? Òun bí mi pé kí mo need information ẹni tí a jọ gbéyàwó fún. Sorry, sir. You should know better. It is time to deal with Laolu. Borokini ire o ṣe fora okun ọrọ̀ yadìyẹ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Gbọ́ iná bíbá ìjọ. Rẹ̀mí. Báwo ló ṣe dé bíbá? How did you get here? Are you okay, Rẹ̀mí? Àtìgbà wo ló ti ń bá ọkọ mi sùn? What are you talking about, Rẹ̀mí? Bá ọkọ ẹ sùn bí ti báwo? Irú question wo nìyẹn? Àní báwo ló ṣe dé bí báyìí? Yétúndé, àtìgbà wo ló ti ń bá Dèjì ọkọ mi sùn? Come off it, Rẹ̀mí. I think you have to start going home now. Máa lọlé. Yétúndé Martins! In English, for the last time, how long have you been sleeping with my husband? See, Rẹ̀mí, I'm tired of your drama. I said how long? How could you? How could you do this to me? It was our friendship. Yesterday, inú má jí o. Inú jí. Yesterday, ṣé wọn kì í nífẹ̀ẹ́ èèyàn? Kí wọ́n fi ọkàn tó ènìyàn ní mo fọkàn tó ẹni. Yesterday, Yesterday, ṣé lẹ́sẹ̀ kan tí mo ṣe fún ẹni? Ta ló fún ẹ lóyún? Oyún? See, Rẹ̀mí, I'm tired of your drama. Mo feel pé ó ti tó time for ẹ láti máa lọlé. Gbogbo nǹkan tó ń sọ yìí kò yé mi. You're accusing me of what? Yetunde, ìwọ náà mọ̀ mí. Ọmọ mi wípé kìnìún ni mi téèyàn bá di lóyún ọjọ́ ẹyọ kan báyìí. You know wípé mo máa rí, mo dẹ̀ máa mọ̀. Mo ní ta ló fún ẹ lóyún? Mo ní ta ló fún ẹ lóyún? Ta ló fún ẹ lóyún? Rẹ̀mí, ta ló fún ẹ ní oyún? Ta ló ní oyún okùn ẹ? See, Dèjì ló fún mi lóyún, but Láolú ti gbà. Now I'm getting it. Oh. Gbogbo drama yìí ṣẹ̀ṣẹ̀ yé mi sí ni o. I see. So no wonder. Gbogbo ranu tẹ́ ìṣe lélẹ̀. Tẹ́ fi ní káwọn ọmọ wa kàn má fẹ́ra wọn. Oh, so these kids are actually suffering because of your infidelity. You are today. Rẹ̀mí, it is deeper than that. Kí ló sọ? What
tètè sọ̀rọ̀ sí torí tí mo bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ọmọ kan mi ò kí sọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ọlọ́run ọ̀run àgbàlejò Yétúndé ọ̀run máa gbà àlejò máa pa ẹ́ dànù máa para mímọ́ ọ̀run máa gbà àlejò tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún mi kí n gbọ́ lọ sọ̀rọ̀. Sorry. Oh, God. Yétúndé! Okay, má sọ̀rọ̀. Dèjì ọkọ ẹ ni mo bí ọmọ mi fún. Jọ̀ọ́ má bínú ṣùgbọ́n jọ̀ọ́ má bínú. Please, jọ̀ọ́ má bínú ṣùgbọ́n jọ̀ọ́. Ó nídìí. Baby. I love you. Yesterday, it wasn't me. Jojo. It wasn't me yesterday. Your children have my husband. It wasn't me. It wasn't me. Go! Yesterday! Go! Yesterday, go! Yesterday, go! I got to go alone. Yesterday, go! I got to go alone. Yesterday, don't mind on the ball. Tó bá dé ọ̀run Yétúndé ní bá Ọlọ́run nílẹ̀ bímọ ọ̀rẹ́ mi tó bá dé ọ̀run ní bá Ọlọ́run nílẹ̀ Yétúndé àkútúkú ẹ̀ Dèjì Borokini. Ó bẹ́tà sọ nǹkan tó ṣẹlẹ̀ o. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ onírìkíṣí.